Èèyàn ilé ìwò lẹ ṣe káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lé ń kọ́? Lálàkọ́kọ́ adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, ṣe mẹ́pà sọ fún yín pé Queen Naomi wọ́n lọ sí UK fún vacation. Bí a ṣe gbọ́ ò allegedly o, a gbọ́ pé wọ́n ti travel, wọ́n ti fly. Ọlọ́run aṣọ ọmọdé bẹ́ẹ̀ láyọ̀ àtàlàáfíà. Nǹkan tá a gbọ́ nìyẹn lánìí wá torchlight sí. Inú kábíyèsí dùn lọ́pọ̀lọpọ̀ fún flight Queen Naomi wípé wọ́n lọ London láyọ̀ àtàlàáfíà. Ṣùgbọ́n àwọn nǹkan tá a wá ń gbọ́ tó yà wá lẹ́nu òní ọ̀rọ̀ àwọn àǹtí wa church àti àǹtí wa wọ́n ní wọ́n ṣe bẹbẹ nínú ààfin bàbá wẹrẹ ńlá nítorí bàbá wẹrẹ ńlá ní pé kí wọ́n má dá sí ọ̀rọ̀ Queen Naomi. Nígbà tí wọ́n ti gbé private jet yẹn láti gbé Queen Naomi lọ sí UK, àtìgbà yẹn ni wàhálà ti bẹ̀rẹ̀. Ṣé mọ̀ pé amúgist yẹn wá ta ní pé àwọn àǹtí wa gbogbo wọ́n complain, wọ́n pariwo, wọ́n sọ̀rọ̀ lórí private jet. Bí a ṣe gbọ́ wọn ní wọ́n sọ wípé Queen Naomi mọ̀ọ́mọ̀ show gbogbo wọn ni. Wípé Queen Naomi mọ̀ọ́mọ̀ revenge ni lórí ọ̀rọ̀ yẹn. Wípé lórí ọ̀rọ̀ nǹkan tó ṣẹlẹ̀, wípé torí wọn ò wá sí inú ààfin. Wípé ọ̀rọ̀ gbogbo nǹkan tí Queen Naomi ṣe pé revenge ni Queen Naomi ń gbá fáwọn. Wọ́n ní ìgbà tí wọ́n sọ ọ̀rọ̀ yìí, wọ́n ní ẹ̀gbọ́n kábíyèsí Princess Fọláṣadé wọ́n gbọ́ ọ̀rọ̀ yẹn. Wọ́n ní wọ́n dẹ̀ mo ti ẹ̀ kọ́kọ́ ní láti kí wọn happy birthday, long life and prosperity, ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé mà. Wọ́n ní wọ́n dẹ̀ sọ̀rọ̀ sí àwọn àǹtí wa tí wọ́n bá ọ̀rọ̀ lẹ́nu wọn, àǹtí wa àti àǹtí wa church ni mo gbọ́ bọ̀. Àwọn kan ní àǹtí wa Haruna wà ń bẹ̀ wípé kò yẹ kí wọ́n sọ orú ọ̀rọ̀ báyẹn. Wípé láti joy ni wọ́n ti fa wàhálà lórí ọ̀rọ̀ Queen Naomi. Pé àwọn dẹ̀ rọ̀ wọ́n kí wọ́n so ewé agbéjẹ́mọ́wọ́. Wípé kí ló dé tó jẹ́ pé gbogbo nǹkan tí kábíyèsí bá ti ṣe fún Queen Naomi, wọ́n máa rí nǹkan kan sọ ṣáá ni. Wípé kí ló dé tí wọ́n ń gba ẹ̀mí ìkórìíra àti ẹ̀mí owú láti take over wọn. Wọ́n ní wọ́n bá wọn wí, wọ́n ní wọ́n bá wọn sọ̀rọ̀. Nǹkan tá a gbọ́ nìyẹn èèyàn lé. Wípé gbogbo nǹkan tí ó ń lọ ní inú ààfin ni àwọn rí. Wípé àwọn kan lè má sọ̀rọ̀ kí àwọn dákẹ́. Wípé princess làwọn. Wípé àwọn dẹ̀ mọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. Wípé wípé ìdùnnú àwọn ò ní kí bàbá wẹrẹ ńlá kan ní ìfọ̀kànbalẹ̀ kan dẹ̀ ní happiness. Wípé gbogbo àwọn ìwà tó ń wù yìí àwọn fẹ́ kí wọ́n stop ẹ̀. Nǹkan tá a gbọ́ nìyẹn èèyàn lé. Then a gbọ́ pé Reverend Funke Adéjùmọ̀, màmá wa nínú Olúwa, a gbọ́ pé wọ́n gbàdúrà fún Queen Naomi àti kábíyèsí. Wọ́n gbàdúrà fún bàbá wẹrẹ ńlá àti Queen Naomi o. Wípé Ọlọ́run Elédùmarè ọba láàánú á wà pẹ̀lú Queen Naomi àti kábíyèsí o. Wípé ọwọ́ ayé kò ní tẹ kábíyèsí, ọwọ́ ọ̀tá ò ní tẹ kábíyèsí, ọwọ́ ayé ò ní tẹ Queen Naomi, ọwọ́ ọ̀tá ò ní tẹ Queen Naomi. Wípé gbogbo àwọn ọ̀tá wọn, wọ́n máa fi wọ́n ṣe ìtẹ̀mọ́lẹ̀ ni. Àwọn tó ń bínú wọn tó jẹ́ pé wọn ò fẹ́ kí wọ́n dé ibi tí ire ayọ̀ wọn wà, wọ́n ní Ọlọ́run máa kọjú ìjà sí wọn ni o. Ẹ̀yin ará ilé àti gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lórílẹ̀‐èdè ayé, ọwọ́ ayé ò ní tẹ̀ wá. Àti èmi tí mò ń sọ̀rọ̀ yìí, ọwọ́ ọ̀tá ò ní tẹ gbogbo wa ò ní àṣẹ Ọlọ́run. Ẹ mọ̀ pé Bishop Funke Adéjùmọ̀ wọ́n jẹ́ godmother fún Queen Naomi, spiritual mother. Àti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ láàrin àwọn àti bàbá wẹrẹ ńlá ni màmá ti dúró ti Queen Naomi, tí wọ́n dẹ̀ ti ń fi àdúrà tí wọ́n ti fi ń ran àwọn àti bàbá wẹrẹ ńlá lọ́wọ́. Àdúrà ló ń gba agbára kì í gbà. Gbogbo ìgbà tí Queen Naomi tán ní problem Agodi yẹn, màmá wa àti màmá wa nínú Olúwa Esther Ajayi, àwọn méjèèjì wọ́n lọ rí wọn ní Ìbàdàn, wọ́n wà pẹ̀lú wọn, wọ́n dúró tì wọ́n. Àdúrà wọn ó ń ṣiṣẹ́ nínú ayé wọn nítorí pé Ọlọ́run ò fi wọ́n sílẹ̀ láéláé. So wọ́n ní ìgbà tí màmá ti mọ̀ pé Queen Naomi ń jet out, wọ́n ń travel lọ sí UK, wọ́n ní wọ́n wá fi àdúrà ràn wọ́n lọ́wọ́. Wọ́n náà gbàdúrà fún wọn àti kábíyèsí, wọ́n náà ṣe
fún ìtọ́jú Queen Naomi pé Ọlọ́run Elédùmarè á máa tọ́jú bàbá wo erin ńlá o, wípé bàbá wo erin ńlá máa pẹ́ lórí ìtẹ́ tí Ọlọ́run yàn fún wọn yìí, wípé ní agbára Ọlọ́run gbogbo nǹkan tó bá ń dáwọ́lé kò ní bí aráyé nínú o, wọ́n á dẹ̀ jèrè gbogbo àwọn ọmọ wọn. Àdúrà tí màmá wa gbà Ọlọ́run Elédùmarè á gbọ́. Èyí tá a tún wá gbọ́, mò ń try láti mú gbogbo àwọn gist pọ̀ sójú kan fún yín ni o. Wọ́n ní kábíyèsí ń try láti celebrate Queen Naomi ní UK, wípé wọ́n plan party fún Queen Naomi. Bí a ṣe gbọ́ nìyẹn, ìmọ̀ pé mi bàbá wo erin ńlá gbénu palace, nǹkan tá a gbọ́ la wá torchlight sí. Tó bá jẹ́ lóòótọ́ ni ó wà òkè, kí ló ṣẹlẹ̀ tí wọ́n fi lè ṣe party fún wọn pẹ̀lú gbogbo nǹkan tí ojú Queen Naomi rí ní Nàìjíríà kó tó di pé wọ́n lọ. Èmi feel pé nǹkan tó dáa ni pé at least kí wọ́n fi rest mind wọn, kí wọ́n fi relax. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú Queen Naomi o. Ọlọ́run Elédùmarè á dẹ̀ wà pẹ̀lú bàbá wo erin ńlá. Èyí náà mọ̀ pé ìgbà tí àwọn àǹtí wa gbogbo tán gbọ́ pé Queen Naomi ń fly pẹ̀lú J700 ti bàbá wa èyí tí wọ́n ṣe rà, wọ́n ní nǹkan tó bí àǹtí wa hé nínú jù ni pé àwọn méèdì Queen Naomi wọ́n fi private jet wọ́n fi gbé wọn. Wọ́n ní wọ́n ń sọ wípé àwọn gangan táwọn jẹ́ ìyàwó kábíyèsí àwọn ò tí ì wọ inú plane yẹn. Ipe méèdì Queen Naomi ń wọnú plane, nípa àwọn ò wọnú plane, pé ṣé ó dáa bí kábíyèsí ṣe ń treat àwọn ẹ̀. In fact a tún gbọ́ pé àǹtí wa wọ́n náà sunkún lórí ọ̀rọ̀ plane yìí náà ni. Kí ló dé, kí ló wà nínú plane? Nígbà tí ò ń ṣe pé ẹ wọ plane rí, kí ló wà nínú plane? Tí bàbá wo erin lò bá tí ì fi plane gbé yín, ẹ sì lè gùn náà. Ṣé bí ìyàwó bàbá wo erin ńlá ni yín? Wọn ò dẹ̀ sọ pé ẹ lè wọ̀, ṣùgbọ́n right now Queen Naomi ló ṣì ń enjoy plane yẹn. Ẹ fi ara balẹ̀, àsìkò tí yín náà máa dé. Ṣé bí àǹtí wáyé ṣe bá máa ń rí tìgbà tí kábíyèsí tẹ́jọ́ máa ń wọnú private plane wọn tó máa wá ń gbé ní London. Àìmọye ìgbà láti rí. Tá a bá wo fídíò yẹn lórí social media ṣe máa rí. So ó ṣe wá jẹ́ time tí Queen Naomi yẹn enjoy life wọn yìí nínú ń bí yín lẹ̀ ń bínú sí. Kí ló dé? Ẹ fi Queen Naomi sílẹ̀, jẹ́ kán gbádùn ayé wọn náà. Ẹ̀yin èèyàn lé àwọn nǹkan tá a gbọ́ ni o, ta ni ká mú wá fún yín. Ṣùgbọ́n ní agbára Ọlọ́run, èmi mọ̀ pé Ọlọ́run á wà pẹ̀lú kábíyèsí àti Queen Naomi. Gbogbo etí tó ń gbọ́ mi, mo ṣe máa ń sọ allegedly ní gbogbo àwọn gist mi bàbá wo erin ńlá gbé o inú ààfin. Orúkọ mi ni Mashola Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé àfẹ́gbàgbé àṣà àti èdè wa dẹ̀ tó ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ilẹ̀ Nàìjíríà. Tẹ́ ẹ bá ti subscribe, ẹ tẹ notification bell yín kẹ́ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. Òkè òkè ni ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ má gbàgbé kẹ́ send account number yín, ẹ̀yin tẹ́ ẹ bá ti send account number yín fún prize giveaway. Mo tún máa post orúkọ yẹn sí under gist yìí láàárọ̀ yìí. Ọlọ́run Elédùmarè á dùn gbogbo wa yín nínú o. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ọjọ́ ìbí ní èní, mo kí yín ẹ kú ọdún, ẹ kú ìyèdún. Ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé o. Èní ni April 10, 2025. Ọlọ́run Elédùmarè á jẹ́ kẹ́ ṣe púpọ̀ ọdún láyé. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin subscribers. Mo dúpẹ́ fún àtìlẹ́yìn yín lórí channel yìí. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè, ẹni tọrọ jẹ, ẹni tọrọ mọ̀, ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe o. Ọlọ́run á wà pẹ̀lú gbogbo etí tó bá ń gbọ́. Mashola Gist TV. Lórí ìkànnì yìí à ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa nílẹ̀ Nàìjíríà. Tẹ́ ẹ bá ti subscribe, ẹ tẹ notification bell yín kẹ́ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. Òkè òkè ni ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Please share, like and subscribe. God bless you.